Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Gani Abiodun Ige Adams ó ti sọ̀rọ̀ ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn kò tí ì dá òun lóhùn ẹ̀bẹ̀ àti ìbéèrè tó ń béèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun láti gbógun ti àwọn afẹ̀míṣòfò àti apààyàn tí wọ́n náà ti ń wọ ilẹ̀ Yorùbá, tí àwọn ẹgbẹ́ lóríṣiríṣi bíi ẹgbẹ́ àwọn ọdẹ, àwọn OPC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn náà sì ń sọ nǹkan míì wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà wọn kò tí ì dá àwọn lóhùn, wọn kò sì tí ì ránṣẹ́ pé àwọn láti jọ ṣẹ́pọ̀ láti gbógun ti àwọn afẹ̀míṣòfò tó ti wọ ilẹ̀ Yorùbá. Ẹ rántí wípé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ní olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló máa pariwo síta wípé wọ́n ti ta òun lólobó, àṣírí sì ti tú wípé àwọn afẹ̀míṣòfò tó ń pààyàn nípakúpa ní ilẹ̀ Haúsá wọ́n ti ń sá kúrò níbẹ̀ nígbà tí àwọn ológun tó ń finá mọ́ wọn tó sì ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa sáwọ̀ báyìí, pàápàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Ṣèyí Mákindé ní lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún Kérésìmesì tó ń lọ ṣe ìsinmi ọjọ́ ìbí òun ní agbègbè Fáṣọlá ní ìlú Ìbàdàn, ó ní níṣe ni àṣírí tú sóun lọ pé ìwọ̀n kìlómítà 2 kilometers sí ibi tó ń wà ní làwọn afẹ̀míṣòfò náà pa bùbá sí nínú Ìbàdàn tí wọ́n ti ń ṣiṣẹ́ bí. Lẹ́yìn tí Mákindé tú àṣírí yìí láṣírí sì tútù ní ọwọ́ tẹ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram ní ìlú Mọdákẹ́kẹ́ ní ìlú Iléṣà tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn ìgbà náà ni àṣírí àwọn ọmọ Yorùbá méjì kan tí àwọn náà tó jẹ́ agbódegbà fún àwọn apààyàn afẹ̀míṣòfò tó ń wà lókè òkun ni ó mà tútù, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ ọmọ Yorùbá mọ̀ wípé ogun ti gbẹ̀yìn wọlé, àfi kí gbogbo ọmọ Yorùbá kan tètè jí kiri. Bó tilẹ̀ jẹ́ pé alága ẹgbẹ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kò sún àsùnpìyè lórí ọ̀rọ̀ náà, àwọn tí ń mú ètò ààbò ilẹ̀ Yorùbá lọ́kùnkúndùn, àwọn sì ti ń ṣiṣẹ́ lórí bí àwọn afẹ̀míṣòfò náà ṣe nígbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ fún ìran Yorùbá. Ṣùgbọ́n ṣá, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ogun gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ó ti jẹ́ kó di mímọ̀ wípé agbára òun kà láti lé gbogbo àwọn afẹ̀míṣòfò náà kúrò ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n bí àwọn gómìnà ilẹ̀ Yorùbá bá lè ránṣẹ́ pé òun tó sì ṣàtìlẹ́yìn fún òun ni, nítorí pé òun ò fẹ́ ṣe nǹkan tó lòdì sí òfin tàbí nǹkan tí wọn yóò fi fọwọ́ òfin gbé òun. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Gani Adams tó ti ránṣẹ́ sí àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá wípé kí wọ́n ránṣẹ́ pé òun kan sì ní kí òun kó síwájú ogun náà láti lé gbogbo àwọn afẹ̀míṣòfò, níṣẹ́ ni bàbá náà ti jẹ́ kó di mọ̀ wípé àwọn gómìnà ò tí ì ránṣẹ́ pé òun ò tiẹ̀ ṣe bí pé wọ́n gbọ́rọ̀ òun. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ìwé ìròyìn Vanguard tó ń gbé jáde nípa ìtàn ṣe fún agbẹnusọ Gani Adams ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adérẹ̀mí, ìlọkùnrin náà ti jẹ́ kó di mọ̀ pé wọn kò ránṣẹ́ pé ọ̀gá òun rárá, àti wípé gbogbo báwọn ṣe sọ̀rọ̀ tó pé káwọn gómìnà ilẹ̀ Yorùbá tán ránṣẹ́ sí ààrẹ kán bá ṣèpàdé kán sì gbé iṣẹ́ fún un láti lé àwọn afẹ̀míṣòfò náà nítorí pé ó lọ́mọ ogun lẹ́yìn. Kẹ́hìndé Adérẹ̀mí ní dàsìkò táwọn bá ìwé ìròyìn Vanguard sọ̀rọ̀ kò sí nǹkan tó jọ o, àwọn gómìnà ò tiẹ̀ ṣe bí páwọn gbọ́, wọn sì ránṣẹ́ sí ààrẹ Gani Adams tàbí bá a sọ̀rọ̀ rárá àti rárá.